òun ni pé kí ni Mudiru Markazi ṣe fún? That is question number 1. ọ̀rọ̀ wo ni Mudiru Markazi sọ tí wọ́n fi wá, bóyá wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dání o, bóyá wọ́n sọ̀rọ̀ bàbá wọn láì dání o, bóyá wọ́n sọ̀rọ̀ fámìlì wọn láì dání o, tó fi wá mú bóyá àǹtí débi pé ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn àkà tí ò yẹ. Látàrí fi àṣẹyà ó mọ nǹkan kan nínú mímọ́, ó lè dá lárúbáwá sọ pé wàá sọ lárúbáwá lóbìnrin, á wàá mú àwọn irú ẹ lọ́nà ọgọ́rùn-ún jáde lóbìnrin tí wọ́n ń sọ lárúbáwá fluently. ó lè dáyà Al-Qur'ani kà dáadáa kó dún mọ́ránmọ́rán, ó lè ti mọ̀ ọ́ kà tẹ́lẹ̀ o, àmọ́ láti jọ́ tí Ṣètánì ti fọwọ́ bà ẹ́. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. قد اختلط الحابل بالنابل، قد اختلط الحابل بالنابل. nǹkan ti dàpọ̀ mọ́ra wọn, nǹkan ti dàpọ̀ mọ́ra wọn. àwọn olódodo wọn pọ̀ mọ́, àwọn onírọ́ pọ̀, ó dá àwọn èèyàn fẹ́ gbọ́ òdodo mọ́. ìwọ kan jáde ó pákéjì irọ́ fáwọn èèyàn, ó pa nípa àwọn èèyàn fẹ́ gbọ́ nìyẹn. ṣe rí, ẹ jẹ́ kọ́kọ́ lọ sórí ọ̀dọ̀ alájà tó wà ń bàdàn lórí ọ̀rọ̀ alájà yẹn. a ní báyà lórúkọ jẹ́, a sì ní purọ́. èmi ó kàn pé àkíyèsí àwọn èèyàn sí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ni. ìbéèrè tó yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ woman yẹn òun ni pé kí ni Mudiru Markazi ṣe fún? That is question number 1. ọ̀rọ̀ wo ni Mudiru Markazi sọ tí wọ́n fi wá, bóyá wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dání o, bóyá wọ́n sọ̀rọ̀ bàbá wọn láì dání o, bóyá wọ́n sọ̀rọ̀ fámìlì wọn láì dání o, tó fi wá mú bóyá àǹtí débi pé ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn àkà tí ò yẹ. ìbéèrè yẹn lẹ́ọ̀kọ́ bí woman yẹn náà. tí ẹ bá béèrè ìbéèrè yẹn tí ò bá wá rí dáhùn, lẹ́ẹ̀fi wá mọ̀ pé in tó ń ṣe woman yẹn, in tó ń ṣe woman yẹn, èmi ò rò pé lásán ni o. torí láti jọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní pàtàn Sheikh Adam, èmi ti bẹ̀rẹ̀ sí ní fọ́lù ẹ̀ ni mo ti wò pé kí ni Sheikh Adam ṣe fún woman yìí tó fi ń pàtàn wọn pẹ̀lú ahọ́n àbùkù? kí ni Sheikh Adam ṣe fún woman yìí? àkọ́kọ́ náà ní tó dá èmi lójú tí ó dàrú, ní tó dá mi lójú tí ó dàrú gẹ́gẹ́ bí ọmọ Markazi ní tí mo kà, òun ni pé Sheikh Adam pa ìtàn baba ńlá wọn dáadáa ni. torí pé mi ṣe wà yìí, èmi ò mọ àfọ̀kè ààrẹ, èmi tó jẹ́ bẹ́ẹ̀, èmi ò mọ Markazi yìí náà láti dé láti láti pàtẹ́ fún wa pé àwọn àfáà kan wà tí wọ́n jẹ́ àwọn àfáà gbà nílùú Ìbàdàn wọ́n sì jó ní mímọ́. Markazi náà ló sẹ́ẹ̀lì wọn fún wa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Markazi ló sẹ́ẹ̀lì fún wa pé Markazi ló pàtà àwọn kan fún wa tó yá sí pé àwọn ò mọ̀ wọ́n kàn pàtà fún wa pé bàbá kọ sínú tírà àwọn Nasimu Soba, tírà yẹn ni Nasimu Soba fi akhbari islami wa ulama Yorùbá, tírà yẹn ni. ṣèjìrì tó bá lọ wo ìtàn al-Islam fi Ìbàdàn, bí Islam ń ṣe bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn, gẹ́gẹ́ bí Sheikh Adam ṣe, bí wọ́n ṣe pa ìtàn yẹn nínú tírà yìí. Markazi ló sẹ́lì ọ̀pọ̀lọpọ̀ àfáà ilẹ̀ Yorùbá fún wa. Markazi ló jẹ́ àmọ́ àwọn àfáà kan jásí pé lóòótọ́ ni wọ́n pamọ́, àmọ́ lóun ṣe nǹkan fún wọn. Markazi ló jẹ́ ká mọ̀. nítorí tó máa ń bè mí ló jẹ́ ni pé ṣé Markazi yìí ló wá lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ mọ attack? ìbéèrè tẹ́wọ̀ kọ́ bá mi bí woman yẹn nìyẹn. òun ni pé kí ni ẹ̀ṣẹ̀ Sheikh Adam gẹ́gẹ́? ẹjẹ́ máa ti bọ́ sórí ọ̀rọ̀ Mudiru. kí ni Sheikh Adam ṣe tó fi ń pa ìtàn wọn ní àtoríkòdì? ṣé Sheikh Adam ṣe aburú kan tí ò dáadáa bí wọ́n kọ ìtàn àwọn bàbá yín kalẹ̀ pẹ̀lú ahọ́n tí ò da? a lè mọ̀ pé ara ló ń ta. Sheikh Adam sọ̀rọ̀ àwọn bàbá wọn láì dá ni. meanwhile, ṣe rọrọ ní tí ìyá yẹn ń ṣe yẹn, ìyẹn woman yẹn níbàdàn yẹn, ẹ má jẹ́ ó jẹ́ èèmọ̀ fún wa o, ẹ má jẹ́ èèmọ̀ fún wa o.
òun ni wípé ta ló ń kọ́mẹ́ntì dáadáa yìí ok gbogbo àwọn àyà ń kọ́mẹ́ntì dáadáa yìí ṣáà máa ẹ̀wọ̀n jẹ́ kó jẹ́ ìmọ̀ fún wa kò sí láì fi ń bẹ̀ o torí nínú ẹbí because àwọn kan ń pè mí pé ṣé kò yẹ káwọn ẹbí wọn ṣé kò yẹ kí wọ́n ṣé wọ́n àwọn náà support ẹni mo ní rárá lóòótọ́ ni ó wà nínú ẹbí àwọn tí ó support ẹ pé àwà lẹ́yìn ẹ lágbájá máa ń ṣe lọ yóò sì wà nínú àwọn tí wọ́n yè gẹ̀ẹ́sì pé àárín ẹ̀ ń ṣe irú ìsọkúsọ wo ló ń sọ lórí social media yìí kí ló dé tó ń yẹpẹrẹ ara rẹ káàkiri ó yà ẹ ti rí nínú àwọn ẹbí tí wọ́n ti bàjà tóun náà ti bá wọn jà lórí ọ̀rọ̀ yìí ẹ sì rí àwọn tó yá sí pé wọ́n wà lẹ́yìn ẹ̀ àwọn tí wọ́n ń bàjà yìí àwọn ni wọ́n mọ àlákọ̀ tí ń bẹ láàrin Sheikh Adam àtàwọn bàbá wọn wọ́n sì mọ̀ pé àlákọ̀ tó dáa ni ìbáṣepọ̀ tó dáa ni tí wọ́n sì jà tó fi káwọn méjì fi kó láyé táwọn méjèèjì tí wọ́n jà tí wọ́n fi kó láyé náà ilé mi wọ́n fẹ́ sọ mẹ́rin wípé ẹ̀ṣẹ̀ Sheikh Adam gẹ́gẹ́ lọ́dọ̀ obìnrin yìí wallahi ìwọ̀n ni òye mi because lọ́sàn gẹ́gẹ́ ló kàn bọ́ sórí social media ló sì bẹ̀rẹ̀ sí ní pàtàn Sheikh Adam ló bẹ̀rẹ̀ sí ní pàtàn Rabita Sheikh Adam kìíní kan igbá wo èmi wá ń bèèrè lọ́wọ́ ara mi pé torí àwọn ọ̀rọ̀ kan jáde nínú ọ̀rọ̀ ẹ̀ kó sì ẹ̀ tó di pé àwọn òmìnira sọ wípé sọ́rọ̀ àtàpàpọ̀ là ń sọ ara kọ́lé òun ni ọ̀rọ̀ tẹ́mi sọ yìí o tó ó ti ń ṣe àwọn fídíò yẹn léra kìí ṣe ọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta tó ti ń fi ẹnu àbùkù kan Sheikh Adam ó ti ṣe kan rí tó yá sí pé mùdírù náà ló fi àtàkì tó wá já sí pé mùdírù ló ṣẹ̀ tó yá sí pé mùdírù ló ṣẹ̀ níbi torí èmi ń wo fídíò yẹn mo ń tẹ̀sí pé kí ló ń ṣe wúmà yìí tó fi ń ṣe nǹkan tó ṣe kí ni mùdírù ṣe fún gẹ́gẹ́ èyí tẹ́mi wá lè rí mú jáde nínú tí ó lè sọ pé bí a mùdírù ṣe òun tó sì já sí pé òun nìkan kọ́ ló ń sọ̀rọ̀ àwọn kan wọ́n ń tì ní jẹ́jẹ́ òun ni pé mùdírù àwọn máa tẹnu mọ́ gbogbo bá pé Sheikh Adam ló ní fikra Rabita wala jidala fi lada al-khas wal-'am kò sẹ́ni tó jiyàn sí rí ọ̀tá kò sẹ́ni tó jiyàn sí rí wípé Sheikh Adam kọ́ ló ní fikra Rabita Sheikh Adam yóò sì yọ àwọn bàbá tí wọ́n lọ bá pé nǹkan báyìí ni mo gbé bọ̀ láti ilẹ̀ Lárúbáwá o tí mo rí tán ṣe tí mo sì rò pé yóò da fún Islam wa bí káà náà ní òun náà ní Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá àwọn bàbá yẹn sì gba bàbá wọ́n gbà wọn lọ́wọ́ wọ́n gbà wọn tọwọ́ tẹsẹ̀ wọ́n sì jọ ṣiṣẹ́ wọ́n sì ṣe wàhálà lórí ẹ̀ kí ni ìsì jòkó wọ́n sì múra wọn rí wọ́n sì búra wọn rí wọ́n sì jà sí rí ẹnìkan ò kílèmù pé èmi mo ní o ẹnìkan náà ò dìde pé èmi mo ní o wọ́n jọ ṣe bisalama pẹ̀lú ìrọ̀rùn ni wọ́n fi jọ ṣe wọ́n dẹ̀ lọ bọ́lọ́hun wọn pẹ̀lú ìrọ̀rùn kí ló wá dé tí wọ́n wá fẹ́ da tí wọ́n wá fẹ́ ba alákọ̀ àwọn bàbá yẹn tí wọ́n wá fẹ́ bàjẹ́ kí ló ń ta ẹ́ lára wípé Rabita ó ní improvement ìgbà tí Rabita dákẹ́ jẹ́jẹ́ tí nǹkan kan ò ṣe ó ní impact tí wọ́n lè ṣe àtàwọn tó bá ń bẹ lẹ́yìn ẹ̀ kò sí impact tí dákẹ́ tí táwọn kan fẹ́ da Rabita òru tó fẹ́ bàjẹ́ tí wọ́n fẹ́ jẹ́ ó ní movement mọ́ tí wọ́n tiẹ̀ fẹ́ jẹ́ ó ní nufuz ṣèbí wọn náà tó ń pera ẹ̀ àwọn bàbá yín náà wà nú àwọn tí wọ́n lapanu Rabita ìjọ wo ni wọ́n rí wọn Rabita rí káwọn sọ pé torí bójú obìnrin gbogbo ẹni tí àwọn bàbá rẹ̀ bá ní lapa Rabita tí ò bá wá sí Rabita kí ló fẹ́ máa sọ fáwọn èèyàn mùdírù ń rẹpẹsẹ́ntì bàbá wọn Rabita ni bóníkálùkù náà ṣe ń rẹpẹsẹ́ntì àwọn ẹni ìṣíwájú tí wọ́n ti lọ ń rẹpẹsẹ́ntì bàbá wọn ni náà so ní ayé ṣe bóníkálùkù náà kó wá rẹpẹsẹ́ntì bàbá ẹ̀ bẹ́ẹ̀ kọ́dẹ̀ máa rí àná lára tò ní pé bí bàbá tànà náà ti rí lélẹ́yìí tí ò ní ṣe ọmọ náà dandan wọn lẹ́nìkan Rabita wọn nìkan mọ́ wa Rabita most especially àwọn bàbá àkọ́kọ́ wọ́n tiẹ̀ ń fún recognition tó ní agbára because Rabita ò gbàgbé wọn Sheikh Adam wọn fọ́ kékeré mú wọn mùdírù yìí náà ò fún wọn fọ́ yẹpẹrẹ mú wọn náà tó wọ́n yá sí pé àwọn ọmọ wọn èé wá àwọn ọmọ wọn èé sábà wá wọn èé dárúkọ ọmọ babalaka ni pé kí wọ́n wá kí wọ́n ní àwọn bàbá sùnú àwọn bàbá òkè ààrẹ kí n rí wọn lájọ tá a ti ń lọ Rabita mi ò rí mi máa ń lọ Rabita
so mi ò rí káwọn náà wá bí mùdírù náà ṣe ń wá ibi wàhálà kan ni mùdírù yìí náà ń ṣe tó ń represent bàbá wọn láti Èkó tí wọ́n lọ sí Ìbàdàn oníkálùkù náà wá fèsì wàhálà tó bá wà ń bẹ̀ náà ẹnìkan ló jókòó lé ẹnìkan ló ṣe kíní kan ìwọ náà wá bẹ́ẹ̀ ìwọ náà wá tẹ ẹ bá dé Rábítà fọ́tò àwọn bàbá tó ti lọ yìí wọ́n gbé síbẹ̀ gbàràgbàrà tí wọ́n ṣàbùsí fún wọn àwọn kíní bókì ọ̀dà máa ń ṣe tó bá ṣe kọ́nfẹ́rẹ́nsì wọ́n kọ́ síbẹ̀ pé founder and co-founder wọ́n kọ́ síbẹ̀ báyìí ni orúkọ àwọn bàbá yìí wà bẹ́ẹ̀ ta kọ́ síbẹ̀ kí wàá lọ tún fẹ́ ìlò fẹ́ tó tún ṣe jọ yìí mọ́kàn tó fẹ́ o wọ́n tún wá fún èèyàn lówó ó tún kó sínú àpò Rábítà pé kí kan táwọn bàbá yìí ṣe kalẹ̀ kó má bàjẹ́ ọkọ̀ wá sí pé kó o tiẹ̀ lè sọ̀rọ̀ wọn dáadáa lẹ́ẹ̀kan ọ̀nà àbùkù ló tún fi ń kàn wọ́n owó ọjọ́ òbí tí sínétọ̀ wá fún wọn lápò ààrẹ àtàwọn owó míì gásípé lórúkọ wọn náà fi gbà Rábítà ni wọ́n ná sí kò ná sí gbèsè ayá rẹ o kò wá sẹ́nìkan nínú yín tó tiẹ̀ lè jáde gbá bàbá yìí ń ṣiṣẹ́ bí ó nípa àwọn bàbá àwọn òṣè ní parẹ́ ó dẹ̀ ń gbìyànjú náà èwo ló lè ṣe nínú yín tí wọ́n fún lówó tí wọ́n á kó síbì kan tí ó ń ṣe 500,000 tí ó ń ṣe 100,000 millions of naira ẹ kúkú gbọ́ pé nìyí lọ gba mọ́tò níbì kan lórúkọ ààrẹ ẹ kúkú gbọ́ pé nìyí lọ gba ilé owó kan bì kan lórúkọ Rábítà tó wá sọ pé Rábítà owó Rábítà ló ń ná ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run náà ṣebí Islam tá a láfẹ́ ṣé Islam tá a fẹ́ máa ròyìn fáwọn èèyàn rí ni ẹ jẹ́ fàbò sílẹ̀ ẹni yìí ń ṣe dáadáa kí nǹkan àwọn bàbá yìí dálẹ̀ kó má parẹ́ àwọn kan fẹ́ parẹ́ ẹni yìí wá dúró pé kò ní parẹ́ ó ná nafsu wà nàfíìsù rẹ̀ ó ná sí ara bẹ̀yẹn bí kò lè dìde ẹ̀tọ́ tí náà ní gbẹ́gẹ́ iná kù ẹ̀tọ́ tí náà ní kẹ́yìn náà kù ẹ̀tọ́ yìí kọ́ ní kẹwàá tún máa fi ẹnu àbùkù ẹ máa fi kàn kò dáa ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn tí mo ń sọ fún làwọn tí ń bẹ lábẹ́ o òun ṣe wúmà yẹn o tó rọrọ̀ wúmà yẹn ti yàtọ̀ ọ̀rọ̀ yẹn ò jọ̀rọ̀ ara ayé mọ́ ọ̀rọ̀ yẹn ti yàtọ̀ pátápátá a máa ń ṣe àdúrà kan bẹ tọ́lọ́run ṣe fún Ànábì sallallahu alaihi wasallam ó ní wala al-akhiratu khayrun laka min al-ula ó ní wà Ànábì òní rẹ Ọlọ́run yóò dájú àná lọ wúmà yìí ẹni tó ti ní ẹsẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ rí ni ẹni táwọn èèyàn táwọn obìnrin ẹgbẹ́ fi ń ṣe rómọdé tẹ́lẹ̀ rí ni ẹni táwọn èèyàn máa ń wá ń bá táwọn èèyàn ń pè tẹ́lẹ̀ rí ni ẹni táwọn èèyàn máa ń ṣàdúrà fún pé mo fẹ́ kọ́ mọ̀ mí dà báyọ̀ mọ́ mi obìnrin mo fẹ́ kó rí báyìí tẹ́lẹ̀ rí ni ẹni tó ti ṣàánú àwọn èèyàn rárá àwọn èèyàn wọ́n ti di èèyàn látara tiẹ̀ náà tẹ́lẹ̀ rí ni ẹni rẹ̀ kò wá dá bí ìtànẹ́ rẹ̀ torí nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé wọ́n pè wọ́n Markaz alhamdulillah ibi tí wọ́n náà ti mọ̀ yí pé Markaz ò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà gba àwọn ọmọ wọn nìkan ni wọ́n máa ń pè sóde wàá gbé táwọn náà bá ń ṣàlè lórí ìdè wa tá a máa ń ṣe àìṣe pọ̀ ọmọ Markaz nìkan a máa ń pè ńláwà ní a máa ń pè àwọn míì tí wọ́n pè wọ́n yìí ṣọmọ Markaz à á pè wọ́n ó yá ẹ máa bọ̀ tí Markaz náà bá fẹ́ ṣe nǹkan wọ́n ṣe special Yawmun Nisa àwọn obìnrin ni wọ́n máa ń ṣètò yẹn wọ́n pè ìjọ Alámísì tá a bá ṣe òṣùwọ̀n ṣe Monday Tuesday Wednesday tó bá di jọ Thursday àwọn obìnrin náà wà kójọ àwọn náà máa ṣe program ìjọ tí wọ́n fẹ́ pọ́n obìnrin yìí náà lé ni wọ́n pe òun náà pé ní ọjọ́ tó yá sí pé àwọn èèyàn ṣe rí gẹ́gẹ́ bí role model fáwọn obìnrin ẹgbẹ́ táwọn obìnrin ṣe rí gẹ́gẹ́ bí role model ìwọ náà jókòó kó ronú wípé ṣáwọn obìnrin lè fi irú mi tọrọ mọ́ kóun náà jókòó ìjọ tó ní Markaz pè é yìí tó máa ń wí bó bá ẹni ká pè mí normal thing wọ́n lè pè é wọ́n lè ti torí nǹkan méjì pè é wọ́n wò pé àwọn bàbá yín wọ́n ní àlákọ̀ pẹ̀lú Sheikh Adam wọ́n sì ṣe dáadáa láàrin ara wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n wò pé àwọn obìnrin náà ń ṣe araka lam yamassuka ad-durru wash-sharru hina idhin aw waqta idhin aburú kò tí fọwọ́ bá ẹ̀ ọwọ́ ṣètánì ò tí fọwọ́ bá ẹ̀ ńgbà náà wọ́n wá pè àwọn Markaz bọ̀tí láti gbà náà lèmi tí ń notice ẹ̀ o láti gbà náà ni torí pé ńgbà tí wọ́n pè ẹ́ torí mo wà ń bẹ̀ ìjọ tí ọdún yẹn tí wọ́n pè ẹ́ ọ̀rọ̀ oníkìjìpá ló wá dákalẹ̀ ò rí wà ṣiṣẹ́ ọmọ Markaz tó bá rántí ẹ̀ ní tí mo sọ yóò ti rántí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ oníkìjìpá ló dákalẹ̀ pé ọmọ yín kan bẹ́ kíní kan ìgbà wo mo ṣiṣẹ́ kíní kan àtìgbà náà mo ti notice pé
woman yóò lè ní future. Àtìgbà ilé mi ti notice pé báyìí woman yóò lè ní future. Ẹsẹ̀kẹsẹ̀ ni Mudiru gba máìkì lọ́wọ́ ẹ̀ pé ara má fi bí ṣe battlefield, má fi bí ṣe battlefield, in tó bá wà láàrin kò kan àyè yìí ẹjọ́ lọ mọ́ rẹ̀ ń ta. Ó sì continue ọ̀rọ̀ ẹ̀. Àìmọye èèyàn ní Markaz ń pè tán jù wọ́ lọ. Wallahi láàrin. Àìmọye èèyàn. Dr. Naibi àbí kíni mú àyè ń jẹ́ tó wá láti dáṣpé ẹni tó ní yunifásitì, obìnrin tó ní yunifásitì, ó ti wá Markaz ti pè rí. Kì í ṣe Markaz yìí. Àìmọye àwọn obìnrin tí wọ́n já sí pé wọ́n ní mímọ̀ jù wọ́ lọ, ìwọ ní mímọ̀. Níjọ́ tí mo ti rí ẹ tó ti ń pe àpè mọ́ra. Mímọ̀ ni mo ti pè lálàlá. La ta'rifina shay'an. Ó mọ nǹkan kan nínú mímọ̀. Ó lè dá Lárúbáwá sọ. Pé wá sọ Lárúbáwá lóbìnrin. A wà mú àwọn irú ẹ lọ́nà ọgọ́rùn-ún jáde lóbìnrin tí wọ́n ń sọ Lárúbáwá fluently. Ó lè dáyà Al-Qur'ani kà dáadáa kó dún mọ́ránmọ́rán. Ó lè ti mọ̀ ká tẹ́lẹ̀ o. Àmọ́ láti jọ́ tí Ṣẹ̀tánì ti fọwọ́ bà ẹ́. Nínú àwọn obìnrin tèmi náà fẹ́ràn wa nígbà yẹn. Yá, wọ́n lóbìnrin kan jẹ́ Kaola. Yá, ọ̀tọ̀ ní kéèyàn ní àṣà, ọ̀tọ̀ ní kéèyàn ní halẹ̀, gbogbo ẹ̀lá náà nílé kéwú, gbogbo ẹ̀lá ní oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn kan bẹ wọ́n kàn láṣà lásán ni wọ́n mọ̀ kéwú. Àwọn kan bẹ wọ́n mọ̀ kéwú wọ́n ní lápọn. Àwọn kan bẹ láàpọn wà lákéwú kò sí kankan lára wọn. Ó lápọn lásán ni. Wọ́n sọ pé kéwú al-ilmu wal-ma'rifa. Kò sí ìtàlérí lára ẹni méjì. Al-ilmu wal-ma'rifa. أقول ما يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء. Tó mọ̀ sọ pé authority ni mí. Tí èèyàn bá fẹ́ jábọ́ láyé Ọlọ́run wá fi gbéraga sí lára. So orí gbéraga tí ń bẹ lára tiẹ̀ òun ṣe kíbúrú nìkan o, ó tún ní yáwù nínú. Kíbúrú tiẹ̀ tún ní yáwù nínú. Kì í ṣe kíbúrú nìkan o, kíbúrú yáwù ní ń bẹ lára tiẹ̀. Kíbúrú yẹn kò ń ṣe kíbúrú nìkan, kò ń ṣe kíbúrú lásán. Èmi ò mọ̀ bí tóbìnrin ti ní adúrú gbéraga báwọn. Mo ní àǹtí tani ẹ tó dẹ kí ni nǹkan tó fi bà ẹ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. Gbogbo tó yẹ káwọn kan ti kíyèsí nínú fámìlì yẹn nìyẹn. Ibi tóbìnrin yìí ń lọ yìí o yóò bà kẹjẹ, ibi tóbìnrin yìí ń lọ yìí o yóò dà nǹkan rú, ibi tóbìnrin yìí ń lọ yìí o yóò jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sáwọn tí ò yẹ ká sọ̀rọ̀ sí. Ní ìwà àwọn baba ńlá yìí èèyàn rẹ̀ ni wọ́n lámọ̀ wọ́n sí ni wọ́n tún pè wọ́n fún wa. Wallahi láàrin ṣẹ́rin tí ó lè jẹ́ kẹ́ rí Sheikh Adamu defeat òun ní pé Sheikh Adamu ṣàbòsí. In tí ó lè jẹ́ kẹ́ rí Sheikh Adamu defeat ni ẹ̀ Sheikh Adamu ṣàbòsí ẹnìkan yín. Wallahi láàrin Sheikh Adamu ṣàbòsí ẹnìkan yín. In tí ó lè jẹ́ kí ẹ rí Sheikh Adamu defeat ni ẹ̀ gbogbo ìgbà tẹ́ ẹ máa ń ṣe bí pé fẹ́ defeat bàbá yẹn lọ́lọ́run ṣàánú wọn torí pé àwọn tí wọ́n táyé ó mọ̀ nínú àwọn àfáà kan tó wà nínú yàrá kọ̀rọ̀ Sheikh Adamu pàtàkì wọn fáwọn yẹn pé ẹni rẹ̀ kan tó wà ń bí o, ẹni dáadáa kan tó wà ń bí o, àfáà lélẹ́yìí o, ẹ kàn rí bẹ́ẹ̀ ni o, lágbájá kí ní báyìí ni o, èèyàn rẹ̀ ni o, ẹni Ọlọ́run ni o, gbogbo nǹkan yìí ni ò lè jẹ́ rí Sheikh Adamu defeat àti nǹkan tó fi sílẹ̀. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe, fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.